Yoruba! Ọkọ̀ ìlú Kádàrá ti ń lọ o. Ẹ jẹ́ lọ, ìlú Kádàrá mò ń lọ. Kì í ṣe wò. Ẹ jọ̀ọ́, ọ̀dọ̀ owó ni mò ń lọ. Owó. Arábìnrin, àwa gangan ni olùfọkàntọ́ o. Àwa la lè tọ́ ọ sọ́nà ibi tí oríire rẹ wà. Wá ìrànlọ́wọ́ lọ́nà. Bẹ́ẹ̀ ni, nítorí pé omi là ń kọ́ tẹ̀ ká tó tẹ̀yàn rìn. Nígbà míì, olùrànlọ́wọ́ àti olóore, wọ́n lè wà lọ́kùnrin, wọ́n lè wà lóbìnrin. A jẹ́ wípé nǹkan tí ò jẹ́ kí iṣẹ́ mú mi dọ́dọ̀ yín nìyí. Ìrégbè bọ́ lọ́dọ̀ ṣe. Bẹ́ẹ̀ ni. Ṣé wò mọ̀ pé ìrégbè afọ́jú ẹni ṣòfò ni wọ́n? Bọ́ ọba ìsunrun ìṣẹ́jú kan. Oorun ọdún 12 ló ti sun. Kí ló dé? A kì í sáré kọjá àmọ̀nà ẹni. Èmi ni àmọ̀nà rẹ̀. Torí ìrégbè kínní àti ìkejì rẹ̀, irinṣẹ́ ìdádúró ni wọ́n, ìfàsẹ́yìn, ìdénímọ́lẹ̀ sójú kan. Wọ́n lè sọ ìrìn àjò ọjọ́ kan di 30 ọdún mọ́ ọ lọ́wọ́. Bó o bá ṣọ́ra, wọ́n á tún yẹ̀mí ìrẹ́lẹ̀ sórí ìrìn àjò náà. Kí èèyàn tó dé ibi ìṣeré rẹ̀, ó di dandan kó ṣiṣẹ́, kó sì ní ìgbìyànjú. Ṣé bí ìwọ ló lóòfẹ́ bá mi ní nǹkan kan pọ̀ mọ́? Èmi. Bẹ́ẹ̀ ni, nígbà wo? Ṣé o ti wá rí wípé fúnra ara rẹ̀ ó fi ọwọ́ ara rẹ̀ ti àlùbáríkà dà?